Starting from today, Continue. ladies, go and learn this style. Believe me, it will never cheat on you. Bẹ́ẹ̀ni, nígbà tó bá ṣe báyìí, tó bá ṣe báyìí, tó bá ṣe báyìí, kí ló tún fẹ́ wá ń ta? Tó bá ṣì tiẹ̀ tó lọ ìta tó tún lọ jẹṣẹ́ mi ń ta, a jẹ́ pé 1.5 ló ṣe fún o ṣe mẹ́tẹ̀ẹ̀ta. O ò gbọ́dọ̀ ṣe báyìí fún, kó ṣe báyìí fún, kó ṣe báyìí fún, kó tún wá lọ ìta. Ó ti dé wá sí mi nìyẹn, but ẹ máa sọ pé ó cheat on you. Ṣé o ti ṣe mẹ́tẹ̀ẹ̀ta yìí? Táì tí ẹ̀yin obìnrin tún ní kẹ́ máa ṣe fáwọn ọkùnrin nìyẹn. Yes, pípé tẹ bá ṣe wọn ò ní wò ta, kò ní sí pé mo jẹ rice, ẹ̀bà ló ń wù mí jẹ, sẹ̀mó ló ń wù mí jẹ, ó wá lọ ìta, ìwọ náà wá ń ké kiri. Ó cheat on me. Kò ní sí irú ẹ̀ mọ́. Nígbà tó bá ṣe báyìí, tó bá ṣe báyìí, tó bá ṣe báyìí, kí ló tún wá ń ta? Ẹ̀yin obìnrin, ẹ upgrade. Wọ́n ti gbé style wá. Ẹ̀yin tí ẹ bá ti kọ́ṣẹ́, ẹ lọ kọ́ṣẹ́ mọṣẹ́. Ẹ kọ́ṣẹ́ mọṣẹ́. Ẹ kọ́ṣẹ́ mọṣẹ́ kẹ́ upgrade. Yes. Kò sọ́kùnrin tí wàá fún ní irú style mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ tó tún máa wò ta. Yes. Ló bá wò ta, ẹ lọ flush ẹ̀jẹ̀ ẹ̀. Kó má lọ ẹ̀jẹ̀ mọ́, kó má lókìkí omi.